Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Gbogbo èèyàn abiyamọ pátápátá, gbogbo èèyàn aláàánú, gbogbo abiyamọ tí ó jèrè ọmọ tí ò ní ṣòfò ọmọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ kó kan àwọn adarí wa lára, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Gbogbo èèyàn aláàánú èèyàn ní Nàìjíríà, lókè òkun, ní abroad, gbogbo èèyàn Afẹ́nifẹ́re Nàìjíríà, gbogbo àwa tó ṣe wípé ọ̀rọ̀ Nàìjíríà kàn wá, gbogbo àwa tó ṣe wípé a mọ̀ wípé eléyìí tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, àfiwọ́ tó bá ti rò pé ó dára ẹ lójú lókù pé kò lè ṣẹlẹ̀ sí ẹ ló lè gbọ́ fídíò yìí ló lè gbójú kúrò ń bẹ̀. Ìwọ tó bá mọ̀ wípé ó ti dára ẹ lójú pé kò lè ṣẹlẹ̀ sí ẹ, ṣùgbọ́n ẹni tó bá mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, jọ̀ọ́ bá mi share fídíò yìí torí pé yóò ṣèwọ náà láǹfààní kí ó dé ọ̀dọ̀ àwọn aṣíwájú wa, àwọn olórí wa. Nàìjíríà, níbo là ń lọ gan? Níbo là ń lọ gan? Níbo là ń lọ? Níbo là ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ jẹ́ ká jọ dá ọgbọ́n jọ. Gbogbo ẹ̀yin olóye, ẹ jẹ́ ká jọ dá òye jọ. Gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọ oyún ògbé nínú ìkara, ẹ bọ́ síta, ẹ jáde, ẹ sọ̀rọ̀, eléyìí ti lágbára jù, eléyìí ti lágbára jù. Ẹ jọ̀ọ́ ẹ bá share fídíò yìí, ẹ jẹ́ kó jákèjádò, ẹ jẹ́ kó káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn, kó dọ́dọ̀ àwọn aṣáájú wa, àwọn aláṣẹ wa, kó dọ́dọ̀ àwọn aláṣẹ wa. Ẹ̀yin èèyàn, eléyìí lágbára o, eléyìí lágbára o, ó lágbára o, ó lágbára o. Ìwọ́n ti ṣe àwọn ọmọ ọlọ́mọ, President Tinubu, Governor Ṣèyí Mákindé, gbogbo nǹkan tí ó bá ná yín láti gba àwọn ẹni yìí sílẹ̀, ẹ make sure pé bá gbà wọ́n sílẹ̀ o. Ọlọ́run á fún yín ṣe, Ọlọ́run á kún yín lọ́wọ́. Ibi tá a dé sìn á mọ̀ bẹ̀ yín ni torí pé kò sí nǹkan tá a lè ṣe. Ọlọ́run nìkan ni àgbọ́kànlé wa, Ọlọ́run nìkan ni agbára wa, ṣùgbọ́n ẹ̀yin láláṣẹ wa, abẹ́ yín la wa. Ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ ṣèjọba, ẹ̀yin lẹ jáde lẹ campaign lẹ́lẹ́ fẹ́ ṣèjọba, lẹ ní ká dìbò fún yín pé ṣe. Kí ló tẹ́ ẹ béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run? Kí ló tẹ́ ẹ béèrè fún ìtọ́ni Ọlọ́run? Kí ló tẹ́ ẹ béèrè fún ìkúnlọ́wọ́ Ọlọ́run lórí ipò tẹ́ wà? Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń béèrè, ìbéèrè yín ò tó, ìbéèrè yín ò tí ì tó lọ́dọ̀ Ọlọ́run. Kí ló tẹ́ ẹ sùn? Kí ló tẹ́ ẹ dákẹ́? Gbogbo ọmọ Nàìjíríà, kí ló dé tá a sùn? Kí ló dé tá a káwọ́ gbéra? Kí ló dé tá a dákẹ́? Kí ló dé tí yà ń jẹ wá bí ẹni pé à lọ lọ́hùn? Kí ló dé tí yà ń jẹ wá bí ẹni pé a ní tá a fi lè ṣe ọrọ̀ lórílẹ̀‐èdè wa? Kí ló dé tí ọmọ ẹlẹ́ran wa tó bẹ̀rẹ̀ sí jẹ egun? Kí ló dé tọ́mọ aláṣọ wa ń wọ àkísà? Wọ́n ní àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò fáwọn ọmọ eriwo. Tí òjò bá sì ń pa kan ọ̀rẹ́, gbogbo wa ló ń pa. Ẹni tó bá lélẹ̀ yóò kan òun olórí ibú èèyàn ni. Allahu Akbar kabir. Ẹni tó bá ní eléyìí tó délẹ̀ yóò kan òun sẹ́, olórí burúkú èèyàn ni, ẹni àájí, ẹni àásá fún ni, ẹni téèyàn máa ń yẹra fún ni. Tó bá ṣèyàwó tiẹ̀ ló wà láhàámọ́ ńkọ́? Tó bá ṣàwọn ọmọ tiẹ̀ ló wà ń bẹ̀ ńkọ́? Ìbá ṣe mi, ìbá ṣe wọ, kì í jẹ́ ká sóko aláìrojú. Òjòjò ń ṣèwọ̀fà, wọ́n ló ń díbọ́n ni. Tó bá sọmọ olówó ni, wọ́n á ní sọ máa jorí ẹran. Ẹ wòyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù, ẹ wòyà tó ń jẹ wá. Tó bá ṣèyàwó mínísítà kan ni, tó bá ṣèyàwó gọ́fúnà kan ni,
tó bá ṣe ìyàwó kọmíṣánná kan ni, tó bá ṣe ìyàwó ààrẹ ni, tó bá ṣe ìyàwó àwọn onípò ńláńlá ni, tó bá ṣe ọmọ wọn ni wọ́n gbé. Ẹjọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta ṣé Nàìjíríà ò ti ní wá solution sí? Ẹ̀yin olóye ẹjọ́ ẹ bá mi dáhùn, ẹ bá mi share fídíò èkó dọ́dọ̀ àwọn aláṣẹ wa. Tó bá ṣe ọmọ yín ni wọ́n gbé, tó bá ṣe ìyàwó yín ni wọ́n gbé, tó bá ṣe kan lára yín gangan ni wọ́n gbé, ṣé ẹ̀ ti ní wá solution sí? Gbogbo iye tí wọ́n bá wù tí wọ́n gbà, gbogbo nǹkan tí wọ́n bá gbà wá, ṣé ẹ̀ ti ní wá solution sí? Mo fẹ́ fún yín nímọ̀ràn. Àwọn Yorùbá wọ́n ní ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó wá fi àbọ̀ bá adìyẹ. Ẹ jẹ́ ká kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ náà. Ẹ ṣe peace dialogue pẹ̀lú àwọn tó jí àwọn ọmọ wa ìgbé, tó jí àwọn arábìnrin wa ìgbé. Bàbá Tinubu, Ṣèyí Mákindé, ẹ ṣe peace dialogue pẹ̀lú wọn. Ẹ kọ́kọ́ make sure pé ẹ gbà wọ́n jáde náà o. Torí pé ẹ̀mí ọmọ kan ṣoṣo nínú àwọn tó jí gbé yìí ó ju billions of naira lọ. Ẹ̀mí ẹnìkan ṣoṣo nínú àwọn tí wọ́n gbé yìí ó ju billions of naira lọ. Èló ni billions of naira, èló ni? Ìbá generate ẹ̀ ni, á dẹ̀ tún generate míì. Ṣùgbọ́n tá a bá lose ẹ̀mí kan, a lè rí ẹ̀mí ẹ̀ padà mọ́. Tá a bá lose ẹ̀mí kan nínú ẹ̀mí àwọn ọmọ yìí àbí arábìnrin, gbogbo àwọn tán jí gbé, tá a bá lose ẹ̀mí kan, a lè rí ẹ̀mí ẹ̀ padà mọ́. Èyí ló fà ló fi jẹ́ pé à ń pàrọwà sí yín, gbogbo nǹkan tí ó bá jẹ mọ́ láti fi gba àwọn ẹni yìí sílẹ̀, a rọ ìjọba àpapọ̀, ìjọba Ọ̀yọ́ state, ẹ ṣe ìkúnlọ́wọ́ fún wa lórí ẹjọ́ torí tọlọ́hun. Ẹ ṣe ìkúnlọ́wọ́ fún wa lórí ẹ̀ nítorí tọlọ́hun. Ìyà tó fi ń jẹ àwọn ọmọ ìpọ̀ o. Mo rí fídíò kan mi lè wo, mo ń sunkún ni. Wọ́n de ọmọ yìí, àwọn ọmọ yìí, ibẹ̀ náà wo picture ẹ̀ lójú screen tí wọ́n gbé òkúta lé lórí. Ẹ wo bí wọ́n ṣe de ọmọ ọlọ́mọ. Ẹ wo bí wọ́n ṣe de ọmọ ọlọ́mọ. Ẹ wo bí wọ́n ṣe de ọmọ ọlọ́mọ. Ọmọ àwọn èèyàn kan tẹ́ ń ṣèjọba lé lórí. Ọmọ àwọn èèyàn kan tẹ́ ń ṣèjọba lé lórí. Ọlọ́run á bí yín o. Ọlọ́run á bí yín o. Mo sì rọ̀ wá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká kún fàdúà o. Ẹ jẹ́ ká kún fàdúà o. Kò sí nǹkan tádúà ṣe tí o. Ẹ jẹ́ ká kún fàdúà, ká kún fún bẹ́ẹ̀ lọ́hùn. Àdúà tá a fi síta pé ká máa ṣe, gbogbo mọ́ṣáláṣí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin àhímà, ẹ̀yin àfáàfáà, ẹ máa bá wa ṣe. Ẹ máa bá wa ṣe. A bá rò pé a ní agbára kan tá a lè ṣe lẹ́yìn Ọlọ́run ni. Sáà lọ́gbọ̀n kan tá a lè ṣe lẹ́yìn Ọlọ́run ni. Gbogbo ohun tá a sọ fáwọn aláṣẹ wa yìí, ìkúnlọ́wọ́ Ọlọ́run ló fi lè ṣeé ṣe. Wàláhì tí ò bá síkù lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀, asán ni wọn ò lè rí nǹkan kan ṣe. Ẹ má yẹ ká tara wa. Ìkúnlọ́wọ́ Ọlọ́run ló fi lè ṣeé ṣe. Tí ò bá síkù lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀, asán ni o. Àfi ká máa bẹ Ọlọ́run bó lọ́lọ́run ṣe fẹ́ kún wọn lọ́wọ́ tí wọ́n ò fi rí ṣe. Gbogbo èròǹgbà wọn, gbogbo ìgbésẹ̀ wọn, Ọlọ́run ló máa jẹ́ kó materialize, ló máa jẹ́ kó wá sí ìmúṣẹ, ló máa jẹ́ kó wà positive. Wọ́n gbà táwa náà bá gbóhùn rárá sókè tá a bẹ̀rẹ̀ sí pé Ọlọ́run. Àdúrà tá a fi síta, Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim. Ẹ jẹ́ á máa ṣe àdúrà yìí. Allahumma inna naj'aluka min shururihim, min nuhurihim wa na'udhu bika fi shururihim. So àdúrà yẹn a ti fi síta. Táwa gan bá ń ṣe, àní bọ́ sọ́wọ́ àwọn agbénipa, àní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Allahumma inna naj'aluka min nuhurihim wa na'udhu bika fi shururihim. Àdúrà yẹn nìyẹn. Àwa tá a bá gbọ́ yé lélẹ̀ tí mo kọ́kọ́ sọ yẹn, ló fẹ́ mísì papọ̀, ó ní mo tún sọ yẹn. Allahumma inna naj'aluka min nuhurihim wa na'udhu bika fi shururihim. Allahumma inna naj'aluka min nuhurihim wa na'udhu bika fi shururihim. Allahumma inna naj'aluka min nuhurihim wa na'udhu bika fi shururihim. Ẹ jẹ́ á máa ṣe mẹ́ta láràárọ̀ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin àhímà, ẹ̀yin àfáẹ̀sì, ẹ̀yin muhallim, ẹ máa bá wa líìdì àwọn èèyàn nínú mọ́sálásí kọ̀ọ̀kan. Ká máa ṣe ní mẹ́ta.
pẹ̀lú ògo Ọlọ́run máa ṣẹ́gun fórílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni pé àwa tá a bá ń ṣe àdúrà yìí àwa náà àní bọ́ sọ́wọ́ àwọn agbénipa, àní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé, àní bọ́ sọ́wọ́ àwọn tí ó gbé wa tí wọ́n mọ̀ béèrè ransom lórí wa. Èyí tó fi wúlò nìyẹn o, mọ́ sọ pé kò kàn ọ́. Allahumma inna naj'aluka min nuhurihim wa na'udhu bika fi shururihim. Àdúrà yìí tá a bá ń ṣe Ọlọ́run ó ṣọ́ wa, yóò ṣọ́ àwọn ẹbí wa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àhímọ̀ ẹ máa bá wa ṣe nínú mọ́sálásí kọ̀ọ̀kan láràárọ̀ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan, kódà ká máa ṣe lẹ́yìn ìrun wákàtí 5, ìfún ká sọ di tẹ̀síbíàtì gan, kò sí nǹkan tó burú mbẹ̀. Eléyìí ni ó là wá o, ìrànlọ́wọ́ Ọlọ́run ló lè kó wa yọ nínú àdánwò tí Nàìjíríà kó sí o. Gbogbo àwọn olórí wa yìí inú àdúrà tá a bá ń ṣe fún wọn làwọn náà ti máa rọ́nà àbáyọ o. Ẹ bá share fídíò yìí kó káàkiri jákèjádò kó dọ́dọ̀ àwọn aṣáájú wa. Ọlọ́run ní jẹ́ ká bọ́ sọ́wọ́